ọ̀rọ̀ ìfihàn ẹlòmíà ìrìnà nínú ìgbàgbọ́ pé ìgbà mi ló máa fi rẹ̀ àwọn èèyàn ṣé ìgbà mi ẹlòmíà rìnà wọn á sọ pé báyìí ó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ tó yẹ kó tẹ̀ tí wàá di nígboro gan ẹ ti fẹ́ máa fẹ́ lòmíì ṣe yẹ pé ẹ̀sọ́ báyìí lọ́dún tó kọjá àwa náà rèé o ṣé ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run fi nǹkan hàn yàn ní àsọtẹ́lẹ̀ nǹkan tó náà sọ pé ó máa ṣẹlẹ̀ kí kíni dẹ̀ máa ṣẹlẹ̀ kí ló lè fà. ó ṣeé ṣe ṣùgbọ́n ó ní bó ṣe ṣeé ṣe ohun kankan ni kí bọ́fẹ́rì máa fi wà fàtẹ́ẹ̀dì ni pé tí Ọlọ́run bá sọ fún ènìyàn pé yóò kú tí ẹni yẹn bá sì ronúkúwàdà tó wá sunkún tó pé nǹkan kan Ọlọ́run máa ń yí wípé o ò ní kú mọ́ ẹrù pé ọ̀sọ́ Ọlọ́run rán Aísáyà lọ bá Ẹ̀sìkáyà pé wò ó kọ́pa lẹ́lí ẹ̀mọ́ ṣùgbọ́n Ẹ̀sìkáyà ronúkúwàdà ọgbàdo sunkún Ọlọ́run yí padà ṣùgbọ́n Ọlọ́run kì í compromise ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀yìn ń pè ní wòlíì ìrànṣẹ́ ọlọ́run ó lè ní wọn Ọlọ́run ò fún ẹlòmíràn lẹ́bùn wòlíì ṣùgbọ́n fẹ́ kí ayé mọ̀ ọ́n bẹ́ẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóyìn bá ti wá bá ẹ̀sọ́ ń tẹ́ rí kò sí ní nǹkan kan yọ bẹ́ẹ̀ sì máa kà ẹlòmíì pákéjì rọ ẹlòmíì pé kò sí ìdìbò torí pé ó fẹ́ wu ènìyàn ìlú ẹni dídí yìí tí mo sọ pé Olúwa sọ náà àwọn mẹ́sẹ̀jì tá a ṣe tá pé òun ọ̀sọ̀ wọn di ẹni ẹ̀sìn nítorí pé ń ta ara wọn ní kì í sí òun ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè ní àsọtẹ́lẹ̀ prọfẹ́sì yẹn ń gẹ̀ẹ́sì ni wọn ò nẹ́mi Ọlọ́run ìrọ̀rùn ọba wọn sọ tọ́lọ́run bá sọ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ló wà àwọn àsọtẹ́lẹ̀ kan tó sọ pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹwà àsọtẹ́lẹ̀ tí mo sọ nígbà Tinubu yẹn Olúwa bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ o Tinubu ni ó wọlé it was in fire ọ sọ ni ìkan sọ pé tí ẹ bá tọ́ ọ bá ronúkúwàdà àwọn ó ṣe báyìí àwọn àsọtẹ́lẹ̀ pàábù nù tọ́ ọ bá ṣe nǹkan báyìí ní ṣe báyìí pàábù yẹn tí ẹ bá wá gbàdúrà ó lè yí padà ìyọ́n tó kọ́ lọ sọ fún wọn lè pé ìdílé rẹ níyàn máa yí àlùfáà ó ní mi ò sọ bẹ́ẹ̀ mọ́ tí wọ́n bá ṣe títọ́ ṣùgbọ́n tí wọ́n ò ṣe títọ́ ìgbà ṣùgbọ́n táwọn bá ti yí padà yóò yí Ọlọ́run ó pa májẹ̀mú yóò pa májẹ̀mú rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá yí padà yóò dùn lórí májẹ̀mú rẹ̀ ìyẹn ṣùgbọ́n téèyàn bá sọ pé nǹkan báyìí Ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ bíbélì pé ẹ máa fi ẹ̀mí wọ́n ẹ̀mí wò kí ẹ máa mọ èyí tí jù ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn oníyẹ̀yẹ́ ni wọ́n oníyẹ̀yẹ́ tẹ́ bá wò wá wọn gan ẹ̀ rí pé Ọlọ́run ò bá wọn sọ̀rọ̀ pákéjì ní nígbà téèyàn máa ń sọ pé tí nǹkan ìbá ti ṣẹlẹ̀ wọn lọ máa dáfà ifá ní í ṣe láti lẹ̀ wá irú èèyàn báyẹn ire ifá ni ọkàn fọlọ́run bojú ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tó bá nǹkan báyìí tó bá máa ṣẹlẹ̀ Ọlọ́run fi hàn kì í ṣèké nǹkan báyìí ni tẹ́bá ti sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe. gẹ́gẹ́ mo yẹ sọ láti ìbẹ̀rẹ̀ ètò ìwà kódà pé Ọlọ́run wá ráàyè gbogbo wọn lọ́dún ìní torí pé kan ti ẹ̀ ṣẹlẹ̀ tó yẹ pé tí gbogbo ayé ń lò lórí TikTok lẹ́ni tí sọ táwọn wí bẹ́ẹ̀ ni yẹn ṣe pèsè orí ètò yẹn ló ní báyìí báyìí Ọlọ́run wí bàbá báyìí Ọlọ́run wí àṣàwọn olóye kan ń wò ó ìjọ aláṣọ ń fún ní o ẹni yẹn bá wọn fi ẹ̀mí tọ́ gbogbo èdè tí wọ́n ń sọ yẹn ni nígbà tí ó wá yá ni ẹ̀ náà kó wá dènà dé ló wá pèsè orí ètò ló wá bẹ̀rẹ̀ sí fún ní Àsọtẹ́lẹ̀ dádì màmá ẹ ṣe kíní kan àṣẹlẹ̀ lẹ́ni nígbà tó yẹ kó tún ti dáadáa òun ti gbọ́n wọn á ṣe nígbà tó wá jẹ́ kó balẹ̀ kó land ló wá sọ fún pé ẹjọ́ ohun tó tẹ̀ ń wú ìyá òun ti kú láti ọdún tó ti gbọgbọrọ ṣé ìyàwó àtẹ̀yìn wù yìí ṣé wà ní tẹ́ ẹ wá ń ṣe báyìí lórí afẹ́fẹ́ tẹ́ ń ba ìjọ jẹ́ báyìí ẹni yìí ò tiẹ̀ wá lè gbóhùn kò lè argue torí pé ó ti rí pé ẹni yìí ti mú òun kì í ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run wá ráyè tiwọn ní ọdún 2024 ilé oríṣiríṣi là ń rí tó ti inú ìjọ jáde ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ó ń jẹ́ ẹni tá à ń pe Ọlọ́run mọ̀ pé yóò ti dé àwọn àyè kan tẹ́tì wò pé ẹjọ́ ṣé tẹ́ pé wá pé nǹkan pásítọ̀ ní ìsìn bí tá a bá ọdún ìdè wòlíì lẹ́nu ìwọ̀n ṣé kò tí ì máa di pé ó fẹ́ máa rí bákan lára ẹ̀yin gan tẹ́ jẹ́. lóòótọ́ adúgbò lọ́wọ́ Ọlọ́run nígbà tó Olúwa pè mí ó sọ fún mi wípé tí ọba sí àbùkù mọ́jẹ̀mú láéláé a kò ní wá àyè fún tuntun Olúwa kàn tí ẹ bá mi sọ̀rọ̀ ó ní gbogbo àwọn tápẹ̀rẹ̀ àwọn ní ńláńlá ó ní kí n jẹ́sẹ́ fún gbogbo wọn kí n wàásù fún wọn nítorí bẹ́ẹ̀ mo Olúwa ti pìpì Bíbélì sọ ó ní kí èmi kí ó tó dá ọ ní inú ni èmi ti yàn ọ́ láti jẹ́ wòlíì mi á ti pìpì àmì sílẹ̀ fún àwọn ọ̀sẹ̀ yẹn bẹ́ẹ̀ mo sì mọ̀ ìjẹ́ ìrànṣẹ́ abími bẹ́ẹ̀ ni a mọ̀ wípé oríṣiríṣi àdàlù lọ́wà àwọn kan jẹ́ iṣẹ́ fún àwọn èèyàn láti mọ̀ wọ́n èmi rere ti bá nǹkan báyìí Olúwa ní kó o ṣe nǹkan báyìí bá wọ̀ ọ́ ṣe ohun méjì ni wòlíì fi jẹ́sẹ́ ehun àkọ́kọ́ ni pé n ò gbé àwo lẹ̀ bọ́ bá wá rí mi wọn gbowó consultation tó yẹ pé ìwé tó járe o tó fi rí mi o nígbà tí n bá sọ pé ìwé tó járe tó fi rí mi n ò sì gbowó lọ́wọ́ rẹ n ò gbégbó ọ̀rẹ́ lẹ̀ tó dàwó sí kí wọ́n fẹ́ kú lọ́fọ̀ sí n bá jẹ́ mẹ́sẹ̀gì fọ kékeré kan n ò fọ́ bẹ́ẹ̀ tó lọ́wọ́ ní kó o ṣe wọ́n bá wọ̀ ọ́ ṣe n ò gbowó lọ́wọ́ nítoríwọ̀ ọ̀bá sì fi hàn mí mi ò ní sọ àwọn yẹn tẹ́lẹ̀ pé máa ń mú kiri yẹn tẹ́rí Sátánì Ọlọ́run ti tiẹ̀ yìí mẹ́rẹ̀ Sátánì máa ń mú ẹ̀rẹ̀
ẹlòmíì gba agbára ó ti ní àkókò tí ó rìn inú agbára yẹn nígbà tí àkókò yẹn ọba dé tí Ọlọ́run ti mú a fi wọ́n ṣẹ̀sìn ẹ má jẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú òde wọn ṣùgbọ́n gba àdúrà àwọn olódodo ìyẹn ní sẹ́tẹ̀ àwọn olódodo ní tú wọn ní jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ọ̀nà tẹ́ rò pé ń gbá o kì í ṣe ọ̀nà ìjọba Ọlọ́run torí pé wọ́n ta ara wọn ta ara tẹ́ bá wọnú àwọn báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò àwọn scammer tán pọ̀ lórí afẹ́fẹ́ ni a ti ń wọnú wọn ṣùgbọ́n a túbọ̀ ń gbàdúrà pé kí ìyẹn òtítọ́ kó lè ka ayé torí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn tẹ̀ wọ́n ṣe wá kí ló dé tí Kristi èdè torí pé ìyẹn òtítọ́ ò tí ì ka ayé gbogbo ìyẹn tẹ̀ wọ́n ìyẹn fake ìdí tó fi gbàgbọ́ nígbà à ń gbàdúrà a sì ń pé kí Ọlọ́run darí àwọn ẹni òtítọ́ ó sì ń kún ọkàn wọn ó ń darí wọn sínú ìmọ́lẹ̀.